ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o àwọn ìjọba ìpínlẹ̀ Borno mà dára kí wọ́n ṣe èèmọ̀ mi ò rí rí o mo tún rí olóńgbò látẹ wọ́n ní pé àwọn 117 repentant terrorists wọ́n ti rehabilitate wọn padà sáàrin àwọn ọmọ ológun. rehabilitate àti wọ́n pa wọ́n. wọ́n pa wọ́n o àwọn tó yẹ kí wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù wọ́n ní wọ́n lọ rehabilitate wọn wọ́n wá fẹ́ dá wọn padà sáàrin àwọn ọmọ ológun báyìí kódà wọ́n láwọn ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ míì làwọn náà ti ń tọpinpin ni wọ́n ti sọ fún ìjọba pé gbogbo àwọn afẹ̀míṣòfò táwọn ti gbámú àwọn fẹ́ dá gbogbo wọn padà báyìí o káwọn fẹ́ lọ rehabilitate wọn. eléyìí ó gbẹ̀rù tán àbámi wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ o pé kí ni ìjọba Bọ́lá Ahmed Tinubu iyún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ ti fẹ̀sùn kan àwọn kan pé àpò wọn báyìí ni wọ́n ń kówó ìjọba sí o ní gbogbo ìgbà tí wọ́n wà lórí ipò ìpèsè ni wọ́n ṣòwò báṣubàṣu ni wọ́n kówó jẹ kódà orúkọ wọn báyìí ó ti tó gbogbo wọn ó ti tó ta o. wọ́n tó sísẹ̀ ń tẹ̀lé. ẹ̀ka tá a bá wọnú ìròyìn nínú ìdárúkọ lẹ́yìn. ǹjẹ́ ẹ ti gbọ́ o kí ni o. ọwọ́ tẹ ọ̀gbẹ́ni kan o Ismaila Muhammed òun gangan ní kó gbogbo àwọn dúróònù táwọn bandit tí wọ́n fi ń sáámi tí wọ́n fi mọ́nítọ̀ gbogbo àwọn ọmọ ológun wa wọ́n fi mọ́nítọ̀ gbogbo ìrìn àjò wọn òun ní supply àwọn bandit àwọn terrorist àwọn iswap gbogbo àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò lókè ọ̀yà lọ́hùn òun ní supply wọn o èwo sì kún àwọn ọmọ ológun wa áfíríkà mo ti tẹ̀ ó gbà mú síkún wa ẹ̀ ní. àdúpẹ́ lọ́wọ́ àṣírí wọn ò ní. àbámi ǹjẹ́ ti gbọ́ Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti mú gbẹbẹ nu o ó ti rawọ́ ẹ̀bẹ̀ báyìí ó ní kí gbogbo àwa ọmọ Nàìjíríà ká dákun ká dábọ̀ o wípé ká dáríjì òun wípé kò tiẹ̀ yé mi wípé tó ń bá ṣẹ̀wá lọ́sẹ̀ kan àbí méjì wípé ká dákun ká wọlá oṣù tá wà yìí ká fi dáríjì òun báwo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wò ó ìbéèrè tó ní pé bí wọ́n bá ṣe rere ara kì yóò yá sára ń yá ààrẹ wa ni àbí kí ni ń ṣe gan kí ni ń ṣẹlẹ̀ gan pàtó ẹ̀yin èèyàn ṣẹlẹ̀ lè tajú wá lónìí ó kẹnu ó fẹnu ó tún ṣe kí ni ó tún lọ́ọ̀rìn eléyìí bẹ́sikẹ́mẹ jẹ́ ẹ dákun ẹ máa pín ètò yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó ṣíaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó tààràtààrà àmọ́ kó tó di pé akánlu agbámi ètò yìí ló ní kùnkùndùn jásá dojú ọjà náà à ń bọ̀ ẹ má yí kó ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o. pé àwọn ìjọba ìpínlẹ̀ Borno ó mà ṣe gudugudu méje yàyà mẹ́fà. kí wọ́n ṣe ká gbọ́. èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ wọ́n ní àwọn 117 láàrin àwọn ẹgbẹ́ iswap àwọn Boko Haram àwọn bandit àwọn afẹ̀míṣòfò wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ parí rehabilitation process wọn báyìí ni wọ́n sì fẹ́ dá gbogbo wọn padà sáàárín àwọn ọmọ ológun tòun tẹ̀rín ni o gbogbo àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti ń jíni gbé owó lọ́wọ́ ẹni tí wọ́n ti ń ba yí aláyé jẹ́ tí wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti fi ṣòfò dànù ẹ woru kábíyèsí nípínlẹ̀ Ondo kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tí wọ́n fọ́ orí bàbá yẹn tí wọ́n fọ́ yẹ́kanyẹ̀kan lẹ́yìn ìgbà tó ti yìnbọn sí tátà bọ̀ ọ̀hún tí ò wọlé ságbo ara bàbá yìí pẹ̀lú bí bàbá yẹn bó ṣe dira tó wọ́n fẹ̀mí bàbá àwọn wọ́n fi ṣòfò dànù ẹ wá máa worú àwọn èèyàn bíi mẹ́wàá yẹn tí wọ́n pa bàbá yẹn lánàá òde yìí kí àwọn ìjọba kí wọ́n sọ pé àwọn lọ rehabilitate wọn àwọn fẹ́ dá wọn padà sẹ́nu sáàrin àwọn ọmọ ológun káwọn báńdíìtì àtàwọn ọmọ ológun kí wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ ṣé máa ń tán lára ọmọ ọba kó má kú dànsákì ni bóò ni wọ́n ṣe fẹ́ rehabilitate wọn tó débi pé gbogbo àwọn ìwà ìṣekúpani tí ń bẹ lára wọn tẹ́lẹ̀ débẹ̀ náà wọ́n kàn sáré gbàgbé ni àwọn tẹ́sù ti ń gbénu wọn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ilé ṣe kí ni ó gbẹnu tó lékè kà bẹ́ẹ̀ náà ló pakasọ kódà àwọn ìjọba ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Borno Benue àti ìpínlẹ̀ Benue àwọn méjèèjì náà ti ń tọpinpin báwọn náà ṣe kí ni bó ṣe máa rehabilitate àwọn tẹ́rọ́rìsì tí wọ́n sì tún máa darapọ̀ mọ́ àwọn ọmọ ológun wọ́n ní tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn báyìí ní àwọn ọmọ ológun lẹ̀ wa ni wọ́n fi gbé ta o kódà wọ́n jáde tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wípé
gbogbo ìgbésẹ̀ táwọn ìjọba ń gbé láti máa rehabilitate àwọn afẹ̀míṣòfò padà sáàrin wọn pé ń ba ṣe àwọn lójú jẹ́ torí pé kí ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n rehabilitate tí wọ́n dá padà sáàrin àwọn ọmọ ológun yìí pé wọ́n máa ń fún àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ gbogbo àṣírí tí wọ́n máa lékè síta eléyìí gan ni ó fà á tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí kò ní lè tán lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pàkà sọ. Ǹjẹ́ ti gbọ́ lápá ọ̀dọ̀ tèmi ń bí yìí wọ́n mọ̀ ní ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fẹ̀sùn kan àwọn kan tó jẹ́ pé àwọn gan ni wọ́n ń kó owó Nàìjíríà wọ́n kó sí àpò ara wọn. Ẹ kúkú mọ̀ pé kì í ṣe ohun tuntun nípa òṣèlú kan ń kówó jẹ òṣèlú kan ń kówó mì. Gbogbo wọn náà wọn gbogbo ṣe ẹni lẹ́wọ́n bá ti bàrà o. Bẹ́ẹ̀ ni gbogbo wa báyìí ọ̀hún ló ń lò. Wọ́n wá ní wọ́n ti ṣe ìwádìí o wọ́n sì ti tọpinpin wípé àwọn kan báyìí ni wọ́n ń kó owó ìlú ìjẹ àwọn kan báyìí ni wọ́n fura sí nípa àwọn gangan báyìí ni wọ́n ń kó òye ni wọ́n ń kó omi wọ́n ní láti ìgbà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu tó ti wà lórí oyè báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lẹ́yọ kọ̀ọ̀kan wípé àwọn wo ló ti wà lórí ipò tẹ́lẹ̀ àwọn wo ló ti jẹ́ bí tẹ́lẹ̀ àwọn ṣe ṣòwò ọ̀hún ibo wọn ná sí kí wọ́n fi ṣe kódà àwọn ọ̀rọ̀ yìí níjà ń takò àwọn kan ń takò àwọn òṣèlú kan bí àwọn APC bí àwọn kọ̀ọ̀kan ẹ wo ẹ jẹ́ sáré dárúkọ wọn àwọn tí wọ́n fura sí ẹni àkọ́kọ́ tí wọ́n láwọn ti ẹ̀kọ́kọ́ fura sí lára àwọn tí ń kówó ìjẹ náà wọ́n ní òní Abubakar Malami wọ́n ní Abubakar Malami wọ́n ti gbé yòó lọ ilé ẹjọ́ wọ́n ti gbé lọ kódà wọ́n ti gbẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn dúkìá rẹ̀ kódà wọ́n ní olóòtú àti mínísítà ni Malami yìí ni ó jẹ́ níjọba ààrẹ tó dolóògbé lọ́jọ́ sí inú Muhammadu Buhari wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí wọ́n sì ti tọpinpin lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n sì rí i pé lóòótọ́ ni arákùnrin yìí ni ó kówó ìjẹ lóòótọ́ wípé gbogbo ìtìgbọ́gbẹ́sẹ̀ léyìí kì í ṣe pé ìjọba ò mọ tí wọ́n ń ṣe o pé gbogbo pé wọ́n fà á lọ sílé ẹjọ́ kì í ṣe pé wọ́n mọ tí wọ́n ṣe wọ́n ti wádìí dáadáa wọ́n sì rí i pé lóòótọ́ òun gan ló kówó oúnjẹ wọ́n tún dárúkọ Aminu Waziri Tambuwa yìí wọ́n ní lóṣù kẹjọ ọdún 2025 wọ́n ní EFCC ti kọ́kọ́ ránṣẹ́ sí wípé kó mọ ọbọ lẹ́bàá sí ìgbàgbé wípé òǹgàn ni gómìnà ìpínlẹ̀ Sokoto nígbà kan rí wọ́n ní wọ́n sì pè mọ́ra wípé ṣé lóòótọ́ ló jí àwọn nǹkan báyìí lóòótọ́ ló kówó sápò wọ́n ní kò lè sọ kankan wọ́n ní ṣe ní wò wọ́n ní kódà àwọn nǹkan tí wọ́n fi owó yìí ṣe báyìí gbogbo ẹ̀ pátápátá ni ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ó gbẹ́sẹ̀ lé ó gbà tó tu kódà wọ́n tún dárúkọ Nasir El-Rufai ọ̀rọ̀ ìtì ẹ̀ dá ní ara El-Rufai lọ́lọ́wọ́ gbà wá wọ́n ní láti ìgbà tí El-Rufai yìí tó ti kúrò ní ipò gómìnà ní ìpínlẹ̀ Kaduna níbi ọdún 2023 ọdún méjì sẹ́yìn kan nù wọ́n ní àtìgbà náà làwọn ìjọba tí ò ti fi lọ́rùn lẹ̀ o kódà wọ́n sì ní El-Rufai náà wọ́n lágídí rẹ̀ pọ̀ olóòmọ bá ìjọba fà á ní àgàgà ìjọba Bọ́lá Ahmed Tinubu yìí nígbà tó ti jẹun tẹ́lẹ̀ kùn àbí wọ́n láwọn méjèèjì jọmọ ń takò ara wọn ni kódà tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní wọ́n mú gbà kan bó ṣe ń sọ̀kalẹ̀ lórí bàálù ní pápákọ̀ òfurufú tó ṣe ní báyìí láti Cairo kọ́nù ní Egypt wọ́n ní wọ́n sì gbà mú ṣùgbọ́n wọ́n ní wọ́n ti ń bá wọn fà báyìí o wọ́n ti ń bára wọn fà wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kán òun wọ́n ní bàbá láàárọ̀ ni ẹ̀wọ̀ àwọn tó tiẹ̀ dárúkọ wọ́n pọ̀ àwọn bíi Sule Lamido gbogbo wọn báwọn Yahya Bello Hadi Siriki gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ní Tinubu ní àwọn ò ní jẹ́ kó wọ́n sinmi nítorí àwọn ò ní jẹ́ kó lè kó sinmi ọ̀gá wa wò lóòótọ́ gbogbo àwọn tó ti ń jẹ ìjọba ṣe ìyá rẹ nìkan tí ò kú ọwọ́ rẹ̀ mọ́ àtàwọn tí ń ṣàwọn kiri àtàwọn tí ń ṣe kínní àdìkọ́lọ̀ ṣáàjà wá lórílẹ̀‐èdè ẹni lẹ́mọ́ máṣà ní bàrà o bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ó gbà wá. ǹjẹ́ ẹ ti gbọ́ o pé kí ni o sìnkú àwọn ọmọ ológun wa ìyún àwọn ọmọ ológun London Operation Andikai wọ́n ní sìnkú wọn gba ọ̀gbẹ́ni kan mú o wọ́n gbà lọ́wọ́ mú sínkú kódà ọrùn ọwọ́ báyìí ni wọ́n ti gbà mú torí pé kí ni wọ́n ní wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn dúróònù tó jẹ́ pé òun ní supply àwọn afẹ̀míṣòfò gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn dúróònù yìí ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ o ní bíbà bó ló ṣe ń ṣe ọgbọ́n wo gan ní ń dá sí ní pàtó wọ́n ní ìpínlẹ̀ Adamawa lọ́hùn pé bẹ́ẹ̀ gangan
ni wọ́n ti gbá ọ̀gbẹ́ni yìí ni wọ́n ti gbá mú o. wọ́n ní Ismail Muhammadu mà ní orúkọ ọ̀gbẹ́ni yìí àmọ́ wọ́n nígbà tí wọ́n fi gbá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà ogun ni wọ́n bá lọ́wọ́ tòun náà o tí òun náà ń ṣe báńdíìtì ni nígbà tó ṣáà ti ń kọ́wọ́ lùwọ́ pẹ̀lú àwọn báńdíìtì wọ́n ti jọ ń ṣiṣẹ́ ní ó lè gbé ó lè gbà á ó lè náà ní gbogbo wọn. wọ́n ní AK-47 wọ́n bá lọ́wọ́ rẹ̀ o tó lọ sí bíi 2 sí 5 wọ́n ní àwọn military uniform nǹkan dé o àwọn aṣọ táwọn ọmọ ológun wa ń wọ̀ wọ́n tún bá lọ́wọ́ rẹ̀ tó túmọ̀ sí pé ó máa ń disguise lọ́pọ̀lọpọ̀ gbà. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ammunition àwọn tààbọn lónírúurú ni wọ́n bá ní ọwọ́ ọ̀gbẹ́ni yìí o àmọ́ sìnkún àwọn agbófinró ó ti ṣe kíni ó ti tẹ̀. ẹ̀yin náà wá wo gbogbo àwọn báńdíìtì tó ń ṣiṣẹ́ burúkú ayé báyìí tí wọ́n ní wọ́n rehabilitate wọn àwọn tó yẹ kó fẹ̀mí wọn wọ́n fi ṣòfò dànù. wọ́n ní láti gba ayé Muhammadu Buhari ni wọ́n ti fi kíní ni wọ́n ti fi lọ́lẹ̀ wípé kó máa rehabilitate àwọn báńdíìtì padà wá sí àárín ìlú àwọn tó ti pa wọ́n kú gbé ń tiwọn. ilé ìgbẹnu tán ó lé kéńkà bẹ́ẹ̀ náà ló pàkà sọ. ǹjẹ́ ẹ ti gbọ́ Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́mọ̀ tí ń rawọ́ ẹ̀bẹ̀ o ó ní ẹjá pè yín tí ń bá ṣẹ̀ ẹ foríjì mí o gbogbo tí n bá ti ṣe ní ṣe bẹ́ẹ̀ mọ́ kẹ́ ẹ dáríjì mí báyìí kẹ́ ẹ wọ lásìkò ọlá oṣù mímọ́ oṣù tá a wà yìí ọlá Ramadanu nítorí ó sọ síta o ó ní tá a bá mọ ìtumọ̀ Ramadanu ó ní ìtumọ̀ rẹ̀ ní káwùwà mímọ́ káwù ìwà tó pé ká fi ìfẹ́ ká fi bára wa lò ó ló wá fi sọ eléyìí síta o ó ní ẹ wò ó tí n bá ti ṣẹ̀yìn ẹ dáríjì mí ibo ló ti sọ ọ̀rọ̀ yìí gan níbi ìdánilẹ́kọ̀ọ́ Ramadanu kan tí ó lọ níbi tí wọ́n ṣe ní Àbújá ìyẹn mọ́sálásí tí ń bẹ l'Àbújá ibẹ̀ ló ti sọ̀rọ̀ síta o ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n ní ọrọ̀ òní wà báyìí kórí ọmọ mi àbí wọ́n ṣe máa ń sọ ó ní òun lè ti ṣe ohun tí ò yẹ kó òun ṣe ó ní ṣùgbọ́n ẹ dákun ẹ dáríjì òun nítorí ọjọ́ tá a wà yìí àsìkò tá a wà yìí àsìkò Ramadanu àsìkò mímọ́ ní pé kí gbogbo wa ká fi ìfẹ́ ká fi bára wa gbé wípé ká má ṣe ẹ̀tanú ká má ṣe ìbínú sẹ́nì kankan ká fi ìwà kan ká fi lò kí orílẹ̀-èdè Nàìjíríà àti àsìkò Ramadanu yìí kó lè bá rọ̀ wá lọ́rùn dáadáa kí Ọlọ́run sì bá lè gba ààwẹ̀ tí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń gbà ó wá kí gbogbo àwọn mùsùlùmí pátápátá wípé òun kí wọn o fún oríire wípé àtúrí Ramadanu ti ọdún yìí wípé àwa tá a bẹ̀rẹ̀ náà la parí ẹ̀ lásìkò orí tọdún tó ń bọ̀ ó ní ṣùgbọ́n kókó bẹ̀rẹ̀ wípé ká fi ìṣọ̀kan ká fi bára wa lò ní àsìkò tá a wà yìí. sẹ́yìn wá ti wá dáríjì Tinubu wa. èmi ti dáríjì. tó ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. kò sẹ́ni tí ó ṣẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo nǹkan ló wọ́n gbogbo nǹkan ni òrọ̀lẹ́gbẹ̀ gbogbo àwọn Boko Haram tí ń pààyàn kiri ṣé kò tó kéèyàn bínú. àwọn tí Boko Haram ti fẹ̀mí wọn ṣòfò ṣé wọ́n lè dáríjì Tinubu nírú àkókò báyìí. tó bá dọ́rùn bóyá tó bá rí wọlé yọ kọ̀ọ̀kan yóò mọ̀. ilé ìgbẹnu tán o ẹ̀yin èèyàn àbọ̀ lẹ́sẹ̀ rí sí ẹ̀dàpọ̀dàpọ̀ ẹja darapọ̀ ní abala àríwú sí ẹ bá comment kan bá like ẹ sì máa bá pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n bí ò bá sẹ́yìn kò sáwà ẹ̀yin náà lẹ́ ń fún wa ní jójó ẹ̀yin lẹ́jẹ́ ká lè máa sọ̀rọ̀ báyìí ẹ dápọ̀dàpọ̀ ẹ bá like fídíò yìí ẹ máa comment ẹni tí ẹ ti subscribe sórí ìkànnì yìí ẹ bá tẹ subscribe button bẹ́ẹ̀ ni aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é òun gangan ní òun àti àyín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ bá dágbére fún àwọn ará ẹ̀yin olólùfẹ́ wa àdúpẹ́ o láìsí ẹ̀yin kò sáwa ojú tẹ fi ń wò wá kò ní fọ́ láéláé ojú tẹ sì fi ń gbọ́ wa etí náà kò ní di ọwọ́ tẹ fi ń mú fóònù dání náà kò ní rọ o ọwọ́ náà kò ní rọ àwọn Boko Haram ò ní gé dà ẹ dákun ẹ bá wa pín lógúnlógún lọ́gbọ̀n kẹ̀jẹ̀ kó kára alé kó kára oko àdúpẹ́ o. tó àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.